ẹ mọ̀ kú déédéé wòyí o gbogbo ẹ̀yin èèyàn ìlú ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi èmi Sẹ̀san Adéwùsì tá ń tọ́lọ́run bàbá olóyin gan bàbá olóyin òrìjínà tí mò ń gbé yẹ̀ sí ọ̀tà èmi ni mò ń kí wa o ẹ kú déédéé wòyí o ẹ mú gbàgbé bàbá olóyin bus stop ní yẹ̀ sí ọ̀tà náà ni mò ń gbé tẹlifóònù nọ́mbà mi 08054749455 08054749455 mo tún ní nọ́mbà kan tẹ́ tún lè pè mí sí 08108431336 08108431336 ṣùgbọ́n ó dáa kẹ́ ẹ máa sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì ni ṣe gbọ́ àtẹ̀jíṣẹ́ torí tálejò bá wà lọ́dọ̀ mi ní ilé mọ́ gbà pé kí n mọ́ hello láti ṣèjú àlejò ìyẹn sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì sórí WhatsApp má dẹ̀ dá yín lóhùn ẹ mọ́ gbàgbé bàbá olóyin bus stop ní yẹ̀sí ọ̀tà ni mo wà lónìí mo fẹ́ kó a bá ṣe lè lo iṣu ẹ wò yam bá ṣe lè lò láti borí ẹjọ́ tàbí tí wọ́n bá fún wa ní kwérì lọ́fíìsì bóò la ṣe lè lo iṣu bóò la ṣe lo iṣu ẹ farabalẹ̀ kẹ́ ẹ jókòó Yorùbá ní nǹkan lọ́wọ́ o ẹ mọ́ gbàgbé mo ṣèwé oríṣiríṣi èmi ni mo ṣèwé ìyọ́nàṣe medicine African Power part 1 agbára èèyàn dúdú apá kìíní agbára èèyàn dúdú apá kejì rèé èmi náà mo ṣèwé agbára èèyàn dúdú apá kẹta mo ṣe healing power fún ni o agbára ìwòsàn oyin mo tún ṣe ọ̀nà àbáyọ síṣòro ẹ̀dá àwọn iná tún wá ìwé 6 ni mo ṣe èdè òyìnbó àti èdè Yorùbá ni mo kọ̀wé mi èdè Yorùbá lápá kan èdè òyìnbó lápá kan bí mo ṣe kọ̀wé mi nu ẹjọ́ ọba gbédè Yorùbá yóò gbọ́ èdè òyìnbó mo lálágbàtà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá dé Mushin abẹ́rẹ́ tó lókun ìdílé mi tí ó lè sọnù mo lálágbàtà ní Mushin nọ́mbà 4 Aloko Laro Street Mushin bus stop Mushin lẹ́kọ̀ọ́ tẹ́ bá lọ Bàrígà nọ́mbà 36 Ìlàjẹ road ní Bàrígà mo wà ń bẹ̀ 36 Ìlàjẹ road Bàrígà ní Mushin nọ́mbà 4 Aloko Laro Street nọ́mbà 4 Aloko Laro Street Mushin bus stop Mushin lẹ́kọ̀ọ́ ní Ègbè ẹ lọ rí Ìyàmúbọ̀ nọ́mbà 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù Street nọ́mbà 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù Street Agodo Market Agodo Ègbè tàbí ká ẹ máa bọ̀ ní bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà oyin wà ṣùgbọ́n tó rà sílẹ̀ pàtó tó bá ràwé wa lóyin wà fún kò ní scarce original ó ní ó mọ́ kò sí ń gbó lásìkò yìí kò sí ẹni tó fẹ́ lọ gbó lọ́mọ kóyin lásìkò yìí ṣùgbọ́n ìtẹ́ ẹ bá ràwé wa ẹ ròyìn rà bó ṣe jẹ́ nìyẹn kí n padà sórí tí mo sọ yìí iṣu rèé o iṣu yam tá a bá ti gé ẹ́gì díẹ̀ báyìí kúrò lára ẹ̀ iṣu yam iṣu tá a máa ń jẹ yẹn ẹ wà lọ sún ẹ lè fi sórí stove kó jóná kó ojú ẹ̀ pajúdà ẹ jó ẹ bó ṣe wà náà ni o ẹ jẹ́ kó jóná díẹ̀ kó jóná tó bá jó lórí gáàsì náà lẹ́ bá fi sí ẹ jẹ́ kó pẹ́ lórí gáàsì kó lò bíi 10 or 15 minutes lórí gáàsì tó bá ti jóná tẹ́ẹ̀ náà mọ̀ pé tí wọ́n bá mú sùn lọ ó ti sunsun ìjóná ẹ wà mú lọ sí kọ̀rọ̀ ibì kan ibi igbó bá wà ẹ wà gbẹ́lẹ̀ ẹ ti ṣe tán tẹ́ fẹ́ ṣègbọ̀nsẹ̀ o ẹ lè sunsun yìí lónìí ká ẹ lò lọ́la kò ṣe nǹkan kan o ẹ lè sunlẹ̀ lónìí ká ẹ tọ́jú ẹ̀ tó bá dàárọ̀ la tẹ́ fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ẹ wà gbẹ́lẹ̀ ẹ gbẹ́lẹ̀ tí ẹ bá ti gbẹ́lẹ̀ ẹ wà mú iṣu yìí ẹ fi tẹ́lẹ̀ nínú kòtò ẹ wà ṣe ìgbọ̀nsẹ̀ lé lórí yẹn ni pé yàgbẹ́ lé lórí ẹ wà máa sọ pé iṣu tá a bá ti sun kì í hù mọ́ iṣu tá a bá sun kò kì í hù mọ́ gbogbo ẹjọ́ dáadáa tí ń bá mi fà yìí kò gbọ́dọ̀ gbérí mọ́ tó bá jẹ́ kwérì ní wọ́n fẹ́ lọ́fíìsì wàá máa sọ ni pé ọ̀rọ̀ mi wọ́n mọ̀ lè dá ọ̀rọ̀ mi lẹ̀ mọ́ bí àṣegbé ló wà fún bí àṣegbé àṣẹfìjìn
iṣu tẹ́ ẹ ti sun ẹ máa gé slice kan báyìí slice báyìí téèyàn lè jẹ ni ẹ gé ṣùgbọ́n ẹ̀ ní í ṣe o ẹ sun níná tó bá jóná ẹ wà mú pamọ́ fájọ́ kejì tẹ́ fẹ́ ṣègbọ̀nsẹ̀ ẹ gbẹ́ kòtò ẹ wà fi tẹ́lẹ̀ ẹ ṣàdúrà lé lórí pé iṣu tá a bá ti sun kò lè hù mọ́ iṣu tá a bá ti sun kì í hù mọ́ gbogbo ẹjọ́ tí wọ́n bá mi ń fà yìí kọ́ mọ̀ lè gbèrí mọ́ o gbogbo kwérì tí wọ́n fún mi lọ́fíìsì kí wọ́n mọ̀ lè sọ ń pa ẹ̀ mọ́ o ẹ dán wò lágbára Ọlọ́run yóò ṣiṣẹ́ ẹ má gbàgbé ìwé yìí tẹ́ ẹ bá ní ẹ̀jẹ̀ ríru tẹ́yìn ń dóyàn ọwọ́ ń gbọ̀n ẹsẹ̀ ń gbọ̀n ẹ̀yìn ń dóyàn ìwé yìí ó dáa pọ̀ ó ní àṣì mẹ́dísìn ni eléyìí ní agbára èèyàn dúdú ẹ bá lóògùn ìdílé tí wọ́n bá ṣe rere nínú ilé ibòmíì nínú ilé yẹn ó ṣe rere ń ti èmi ó ṣe rere bó la ṣe ń ṣe ọ wà nínú ìwé yìí inú gbó lọ́sàn wà ọmọ aráyé ló ń lànà lọ́ọ́ bá ire rẹ̀ ọ̀wẹ́ wa o èpo ọ̀sán bó la ṣe ń lò ọ wà nínú ìwé yìí agbára èèyàn dúdú apá kan nínú apá kejì yìí bí wọ́n bá ta ọ́ lọ́fà bó ló ṣe yọ kúrò tàbí ọ̀fẹ́ kí wọ́n tiẹ̀ ta ọ́ lọ́fà àṣírí ẹ̀ wà nínú ìwé yìí agbára èèyàn dúdú apá kejì sẹ́ẹ̀rí eléyìí ni mo pè ní agbára èèyàn dúdú apá kẹta agbára èèyàn dúdú apá kẹta rèé o sẹ́ẹ̀rí òun ibi èrè bá jókòó sí ló ń jẹ èrè ń béèrè bóun náà ṣe ń lórí èrè ó wà nínú ìwé yìí nǹkan kékeré kan lẹ́ẹ̀ fi kún tí ọ̀nà $200 tí ẹ bá lọ́mọ tó ń mu gbó tó ń mu oògùn olóró kí tẹ́ ẹ fẹ́ kó mú mọ́ omi lásán lẹ́ẹ̀ lò bó lẹ́sẹ̀ lo omi á gbomi sínú ìrì lálẹ́ á wàá ka àwọn ọ̀rọ̀ kan sí i àṣírí ẹ̀ wà nínú ìwé yìí agbára èèyàn dúdú apá kẹta ẹ lè rí ìwé ìrà lórí fóònù yín o lórí WhatsApp email tàbí Gmail yín that is to say you can get my books on your phone tàbí kẹ́ ẹ mọ̀ bọ́ Yẹ̀sí Ọ̀tà ní bàbá olóyin bus stop bàbá olóyin bus stop nílùú Yẹ̀sí Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08054749455 tẹ́ ẹ bá wá gbádùn ètò mi lónìí ẹ tẹ̀lé mi ẹ máa tẹ̀lé mi lórí ètò yìí tẹ́ ẹ bá ti wá gbádùn mi ẹ tún lè wò mí lórí YouTube channel mi o bàbá olóyin original television bàbá olóyin original television tẹ́ ẹ bá tún wá lọ wo kíni show ọmọ Ìbàdàn kíni show rí ó jàre kíni show tẹ́ ẹ bá lọ wo kíni show TV kíni show television tẹ́ ẹ bá lọ wò lórí YouTube tàbí lórí Facebook ẹ bá mi bẹ̀ náà mo máa ń lòdù fídíò bẹ́ẹ̀ kíni show ọmọ Ìbàdàn kíni show yes ọmọ mi náà ń ṣe fídíò Mr. Lastborn Comedy Adéwùsì tẹ́ ẹ bá wò ẹ bá mi bẹ̀ mo lòdù fídíò síbẹ̀ náà àjọ máa ń ṣètò ńgbà mí yes lórí ètò Mr. Lastborn Comedy Adéwùsì tẹ́ ẹ bá wò ẹ bá mi bẹ̀ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ máa tẹ̀lé mi lórí ètò yìí ẹ bá mi lórí Facebook ẹ rí mi lórí Instagram ẹ wá ṣe báyìí sí mi ẹ máa tẹ̀lé mi ọ̀rọ̀ yóò dayọ̀ ọ̀rọ̀ gbogbo wa ní ọ̀dayọ̀ títí dìgbà míì tẹ́tù máa bá mi pàdé láyọ̀ o.